A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìgbìmọ̀ tó ń ṣàmójútó owó ìjọba àpapọ̀ Federation Account Allocation Committee (FAC) ti sọ wípé wọ́n pín owó tí iye rẹ̀ lé ní ẹ̀rìnládínlẹ́gbẹ̀rin bílíọ̀nù náírà (786.16 billion naira) láàrin ìdígi mẹ́ta ìṣèjọba ní oṣù karùn-ún ọdún yìí. Ìṣirò yìí ṣe àfihàn àlékún àádóje bílíọ̀nù náírà (130.23 billion naira) sí ti oṣù kẹrin ọdún yìí, tí í ṣe oye tí ó pọ̀ jùlọ nínú ọdún yìí lẹ́yìn ìjáwálẹ̀ láti oṣù Kínní. Nínú àtẹ̀jáde tí wọ́n kà lẹ́yìn ìpàdé wọn tí ó wáyé lánàá ní ìlú Àbújá ni ìgbìmọ̀ náà ti ṣe àfihàn yìí. Alága ìpàdé náà ni olùṣirò àgbà tuntun fún ìjọba àpapọ̀ Dókítà Olúwatóyìn Mádẹ́yìn. Nínú àpapọ̀ owó yìí láti rí owó orí, owó láti ìfowóránṣẹ́ orí ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọba àpapọ̀ gba 301.89 billion naira, ìjọba ìpínlẹ̀ gba 265.88 billion naira. Wọ́n pín 195.54 billion naira fún ìjọba ìbílẹ̀, nígbà tí àwọn ìpínlẹ̀ tí ó ń sun epo gba 22.86 billion naira gẹ́gẹ́ bí àjẹmọ́nú wọn, tí í ṣe ìdá 13 nínú ọgọ́rùn-ún ẹ̀sún láti orí epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ òṣìṣẹ́ NLC, àjọ olókoòwò TUC àti àjọ Civil Society Organization CSO, gbogbo wọn ni wọ́n jọ pawọ́pọ̀ fajúro sí èròǹgbà àjọ amúnáwá láti ṣe àlékún owó iná mọ̀nàmọ́ná bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù keje. NLC ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí aláìbìkítà àti aláìláàánú. TUC sọ wípé èyí jẹ́ ìpele tí ó ga jùlọ nínú àìbìkítà sí ìjìyà ará ìlú. Nígbà tí CSO wá ké sí ìjọba láti tètè gbégi dínà àlékún yìí, nígbà tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí kò lẹ́tọ̀ọ́ tí kò sì ní àwáwí. Àjọ NLC sọ wípé pẹ̀lú bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ láti fi kún owó iléèwé ìjọba, tí àwọn aládàáni ti ṣe àfikún owó iléèwé láì yọ àfikún àwọn ohun èlò mìíràn, ìgbésí ayé ní orílẹ̀-èdè Nàìjíríà ti wá nira. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ Ààrẹ Joe Ajaero ni wọ́n ti sọ fún ìjọba wípé àlékún ìdá 40 nínú ọgọ́rùn-ún 40% increment tí àjọ amúnáwá fẹ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù tó ń bọ̀ yìí yóò ní ìpalára tí ó pọ̀ lára ọmọ orílẹ̀-èdè, pàápàá jùlọ àwọn mẹ̀kúnnù. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àjọ amúnáwá ti ṣe àlékún owó iná láì mú àdéhùn iná tó dúró déédé oní ẹgbẹ̀rún 5 mẹ́gáwáàtì ṣẹ, èyí sì lòdì sófin. Fún ìdí èyí, àwọn gbà á ní ìmọ̀ràn kí wọ́n gbégi dínà àlékún yìí kí ayé má bàa túbọ̀ nira fún àwọn mẹ̀kúnnù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn mẹ́ta kan tí orí kó yọ nínú ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní ìlú Pátigi, ìpínlẹ̀ Kwara, ti ṣàlàyé bí àwọn ṣe yan ikú jẹ. Nínú ìwádìí ni a ti gbọ́ wípé ọkọ̀ ojú omi tí ó kó èrò 250 láti ibi ìgbéyàwó ní abúlé Gboti lọ sí Ebu àti Zakan láàrin ìjọba ìbílẹ̀ Pátigi ni ó dojúdé ní ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn tí ó gbéra. Èyí ló fa ìṣòfò ẹ̀mí ènìyàn tí iye wọn tó 106. Sulaiman Umar Mohammed, tí í ṣe adarí ìlú, jẹ́ ọ̀kan nínú àwọn tí orí kó yọ nínú ìjàmbá náà. Ó ní àwọn wọ inú ọkọ̀ ojú omi ọ̀hún láìsí wàhálà. Lẹ́yìn tí wọ́n gbéra ni ọkọ̀ náà dá sí méjì, àwọn sì ti wà láàrin agbami. Nínú rògbòdìyàn yìí ni ọkọ̀ náà ti ju ọ̀pọ̀lọpọ̀ wọn sínú omi. Díẹ̀ lára àwọn ọkùnrin rí ààyè láti wẹ omi náà kọjá, ṣùgbọ́n kò sí ààyè fún àwọn obìnrin àti àwọn ọmọ wẹ́wẹ́. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé ọkọ̀ náà kún àkúnjù, àlàfo ti wà nínú ọkọ̀ náà kí àwọn tó wọ inú rẹ̀. Kò sì sí ọ̀nà mìíràn tí àwọn lè gbà
já sí àwọn abúlé wọ̀nyí ju orí omi lọ. Sulaiman ní ojútùú kan ṣoṣo ni wípé kí ìjọba ṣe ojúnà tí yóò mú àwọn ìlú wọ̀nyí jára wọn nítorí pé kò yẹ kí àwọn gba orí omi kọjá rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni àjọ alámòjútó oúnjẹ àti egbògi NAFDAC sọ wípé oúnjẹ ìgbàlódé noodles tí wọ́n ń pèsè lórílẹ̀‐èdè Nàìjíríà kò ní àbàwọ́n kankan rárá. Olùdarí gbogbogbò akàwégboyè Mojísọ́lá Adéyẹyè ni ó ṣe àfihàn yìí níbi ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi jíyìn iṣẹ́ ìwádìí wọn lórí noodles bóyá èyí tí wọ́n ń pèsè lórílẹ̀‐èdè ní àbàwọ́n tí wọ́n ṣe àpèdá rẹ̀ ní ethylene oxide. Adéyẹyè ní ìgbésẹ̀ ìwádìí yìí bẹ̀rẹ̀ lẹ́yìn tí orílẹ̀‐èdè Malaysia àti Taiwan ṣe àfisùn wípé àwọn kófìrí àbàwọ́n yìí nínú noodles aládùn ẹdìyẹ ní èyí tí ó lè ṣe okùnfà àrùn jẹjẹrẹ. Ó ní ẹsẹ̀kẹsẹ̀ tí àwọn gba ìtanilólobó yìí ni adarí oúnjẹ fún àjọ NAFDAC bẹ̀rẹ̀ ìwádìí láti ilé-iṣẹ́ sí àárín ọjà láì yọ àwọn ẹ̀yà aládùn noodles yòókù sílẹ̀ fún àyẹ̀wò. Àbájáde àyẹ̀wò yìí ṣe àfihàn wípé kò sí àbàwọ́n kankan nínú noodles tàbí ìyẹ̀fun èyí tí wọ́n ń pèsè lórílẹ̀‐èdè Nàìjíríà. Adéyẹyè wá fi dá ọmọ Nàìjíríà lójú wípé àwọn kò ní rẹ̀wẹ̀sì nínú dídáàbò bo ìlera wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.